òbó tírísọ̀m ó mọ nǹkan tó ń ṣe afọ́jú èèyàn ló máa lóhun ọmọ Gistlover. ẹ rí pé nígbà tí hit yẹn pọ̀ ẹ rí pé ó bẹ̀rẹ̀ sí ní post lẹ́nu àná ṣe rí àwọn hit yẹn pọ̀ lórí ẹ̀ ní last week yẹn lórí ọ̀rọ̀ èmi àti ẹ̀ òun ló ṣe gbójú jáde mi ò ní láti sọ fún gbogbo ẹ̀yin abiyamọ ẹ rí ṣòó tó ṣẹlẹ̀ lálẹ́ àná ó ti yín ẹ rí ṣòó tó ṣẹlẹ̀ lálẹ́ àná ẹ wo òkété of all people sórí wo obìnrin tó ń wò mí má jẹ́ kẹ́ anybody tán ẹ̀ you are doing well kí ni mo sọ fún ẹ you are doing well tó o bá fẹ́ ọlọ́kadà you are doing well tó o bá fẹ́ onímọ́tò you are doing well tó o bá fẹ́ akólẹ̀ you are doing well sori regardless bí ìrìn àjò ẹ bá ṣe jẹ́ learn how to mind your business tó o bá ti learn ẹ kò fi reddit anybody tó bá ti sọ aburú ẹ kò fi reddit síwájú wọn ẹ má comment single ẹyọ kan reddit lásán ti tó tó bá jẹ́ pé afọ tọ́ílẹ̀tì lọ́kọ ẹ you are doing well nǹkan tẹ́mi kọ́ máa sọ fún ẹ mọ̀rọ̀ tí màá sọ fún ẹ ni wípé learn how to mind your business àtijọ́ tí ò bo tírísọ̀m ìyá òkóǹgà arúgbó ti kékeré yẹmí ògbélé mi rẹ́ǹtì ṣe housewarming àtijọ́ tó ti ń ṣẹ̀sìn lórí social media ǹjẹ́ ẹ rí ibi tí mo ti fọ̀rọ̀ ẹ̀ ṣe kọ́mẹ́dì rí nígbà tóun àti bọ̀dá Mílò bẹ̀rẹ̀ ẹ̀sìn ní pẹrẹwu tí wọ́n gbé voice note ẹ̀ jáde ǹjẹ́ ẹ rí mi kí n wá fọ̀rọ̀ ẹ̀ ṣe kọ́mẹ́dì àbẹ́ ẹ rí ọwọ́ mi níbì kan tí mo ti ní pé kán lọ́ máa ba tiẹ̀ jẹ́ ọkàn lọ́ máa bu èmi bízì ọlọ́run fi ṣe aburú ràn mí mo fẹ́ pe àkíyèsí yín sí nǹkan kan ẹ̀yin tẹ́ bá wo fídíò kan wà lọ́dọ̀ àwọn bloggers kan èèyàn kan ló send fídíò yẹn sí mi MHM ní fídíò yẹn lórí page ẹ̀ nípa òbó ṣẹpẹtẹrì òbó ti bàjẹ́ ojú ti gbó jọjọ́ orí lọ ẹ rí wípé antikem mi ò dárúkọ anybody o tẹ́ ẹ bá lọ wo fídíò yẹn ẹ túbọ̀ mú ẹni tó ní Gistlover nígbà tí mo rí fídíò yẹn láàárọ̀ yìí ṣé mọ̀ pé antike kéèsì wọn ti pẹ́ òbó tírísọ̀m ti mọ bó ṣe máa fi social media báyé victim ẹ̀ jẹ́ tó jẹ́ wípé ẹ̀ẹ́rí ẹni yẹn bí wèrè kò wá sọ̀rọ̀ tẹ́ni yẹn lè sọ ẹ̀ ní listen nítorí wípé nígbà tẹ́mi àti yín ṣiṣẹ́ nígbà tẹ́mi àti yín sáré báwọn ọmọ wa ṣe máa là òbó tírísọ̀mù iṣẹ́ kò lábọ̀ lẹ́yìn kó wẹ̀ lálẹ́ alẹ́ náà máa ń fàìn òru náà máa ń wẹ̀ òun lúgọ sí kọ́nà kan ó ń ṣiṣẹ́ ìbàjẹ́ yìí àǹtí yẹn sọ wípé ó ṣe òun tẹ́ bá lọ wo tricks tí òbó ṣẹpẹtẹrì òbó tírísọ̀mù tó lò fún antike ẹ mọ̀ pé òun ló ní Gistlover jẹ́jẹ́ làǹtí yẹn jókòó ń bọ̀ a máa analyse ẹ o a máa analyse ẹ.